déédé àkókò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi. Bẹ́ẹ̀ mo kí yín káàbọ̀ sí ìkànnì Omidan Àjọkẹ́ Adé níbi tá a ti máa ń ka àwọn ìròyìn eléyìí tó gbẹnu tán tó kọ sísọ tó kọ ń bọkì sí yín létí lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìròyìn kan tún rèé, Yorùbá bọ̀ wọ́n ní etí tó bá gbàlọ̀ ó di dandan kiri etí bẹ́ẹ̀ kó gbábọ̀ lórí ohun tó ní í ṣe pẹ̀lú ikú arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Hafsat. Bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí arákùnrin afurasí Abdulrahman eléyìí tí wọ́n fẹ̀sùn kàn lórí ikú rẹ̀ wàyí ó ti jẹ́wọ́ ní gbangba wálíà wípé òun gangan lòun ṣe ikú pa Hafsat Lawal, arábìnrin tó wà ní ìpele àṣekágbá ní ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Kwara, ìyẹn Kwara State College of Education tó fi kalẹ̀ sílùú Ìlọrin. Ó ti jẹ́wọ́ ní gbangba wálíà lánàá òde òní wípé òun lòun ṣe ikú pa olólùfẹ́ rẹ̀ eléyìí tí wọ́n jọ ríra wọn ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook láti fi ṣe ètùtù ọlá. Abdulrahman Bello ló ti ṣe bẹ́ẹ̀ gbà tó sì sọ wípé òun lòun hu ìwà ọ̀daràn náà eléyìí tí òun àti àwọn ọ̀sọ̀ǹgbè rẹ̀ tí wọ́n sì fojú hàn ní ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìpànìyàn. Afurasí ọ̀hún ṣe lálàyé wípé òun ṣe ikú pa Lawal látàrí wípé òun nílò ọwọ́ èèyàn láti fi ṣe ààjò owó tó sì ń gèka àbámọ̀ jẹ́ wípé ìhun bá ti mọ̀ kóun bá mọ̀ hu ìwà ọ̀daràn wú ìbá ṣe wípé òun mọ ọ̀nà míì tóun lè gbà láti rí àwọn èròjà tí òun nílò ni òun ìbá ti mọ̀ pa ẹni tí í ṣe ọ̀rẹ́bìnrin òun táwọn jọ ṣe bẹ́ẹ̀ táwọn jọ pàdé ara wọn ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Bákan náà, Inspector Ayọ̀délé Azeez láti ẹ̀ka tó ń rí sí ṣíṣe ọ̀rẹ́kínníwín iṣẹ́ ìwádìí nípa ìwà ọ̀daràn eléyìí tó jẹ́ ti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún náà jẹ́rìí sí ìgbẹ́jọ́ náà. Ó ṣe lálàyé wípé ní ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 ni wọ́n gbé ẹjọ́ ìpànìyàn àti fífi tipátìkúùkù báyàn ní nǹkan papọ̀ wá láti C Division Ọ̀jọ̀ba wá sí ọ̀dọ̀ ẹ̀ka tó ń rí sí ṣíṣe ọ̀rẹ́kínníwín iṣẹ́ ìwádìí nípa ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ ọ̀hún. Abdulrahman ọ̀hún náà ni wọ́n bá oríṣiríṣi ẹrù tó lòdì sófin ní àkàtà rẹ̀ tí olóyìnbó ń pè ní ẹ́ksíbíìtì. Lára rẹ̀ ní àáké, àdá, oògùn, ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì ní ọwọ́ àlàáfíà ẹni tí ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún ṣẹlẹ̀ sí Hafsat tó ń ti ìwé oògùn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àwọn nǹkan míì náà lọ́lọ́kan ọ̀jọ̀kan. Inspector Azeez ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀nà tí wọ́n gbà láti rí èròjà àti gbogbo àwọn nǹkan míì láti rí ọ̀rọ̀ gbàálẹ̀ lẹ́nu Abdulrahman pẹ̀lú ìrànlọ́wọ́ agbẹjọ́rò. Ó fi kún un wípé pípè wọlé àti pípè jáde afurasí ọ̀hún ó fi hàn ìbáṣepọ̀ tó wà láàárín òun àti àwọn tí wọ́n fẹ̀sùn kàn, ìyún pípè wọlé àti pípè jáde wọn kó tó di pé ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún ṣẹlẹ̀ àti ìgbà tí ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún ṣẹlẹ̀ tán. Gbogbo àwọn tọ́rọ̀ kàn náà ni wọ́n ti ráwọ́ tó tí wọ́n sì túṣu désàlẹ̀ kòkò lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí ìbáṣepọ̀ tó wà láàárín wọn lásìkò tí wọ́n ń ṣe ọ̀rẹ́kínníwín iṣẹ́ ìwádìí. Bákan náà ni iṣẹ́ ìwádìí fi hàn wípé àwọn afurasí ọ̀hún ní ìbáṣepọ̀ pẹ̀lú ara wọn àti wípé wọ́n kó nínú ipa ìwà ọ̀daràn àti ẹ̀sùn ọ̀daràn ọ̀hún. Wọ́n ní wọ́n mọ ara wọn bó tilẹ̀ jẹ́ wípé wọn ò rí ẹrù eléyìí tó jẹ́ ẹrù tó lòdì sófin tàbí tó jẹ́ ẹ̀sùn nínú ilé wọn. Wọ́n ti mú wọn lọ sí àgọ́ wọn fún ìtẹ̀síwájú lórí iṣẹ́ ìwádìí. Ọkọ̀ sísọ wọn ní ìlú tí ò bá sófin ilẹ̀ sùn sí, ìlú tófin bá ti wà dandan ni kẹ́sì ó wà ń bẹ̀.